بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكيف يقول لكم لي في بيجوكو وفي كل المعاملات المالية يتي أفي ما صنيعه نيوني إن شاء الله وناني رتيو دي رما أدايا المدي أو أدية المديان انت بني أدية المديان يقول لكم لي وناني ẹ̀bùn tí ẹni tó bá jẹ gbèsè máa fẹ́ ẹni tó jẹ lówó tí ẹ bá jẹ ọ̀nà tí ẹ má bàa jẹ gbèsè ọ̀nà méjì náà ni nínú kéèyàn yá owó lọ́wọ́ ẹnìkan tàbí kó jẹ́ pé èèyàn ta nǹkan fún ẹnìkan ní gbèsè tí gbèsè rẹ̀ á wà lọ́rùn èèyàn ẹni tí èèyàn jẹ lówó tí ó fọ papọ̀ yá àti tí èèyàn jẹ lówó tí ó fọ nípa pọ̀ ra nǹkan lọ́wọ́ ẹ̀ ó ń gbèsè la méjèèjì tí wọ́n pè ní àlùmọ̀díyè ẹni ó bá jẹ gbèsè ǹjẹ́ ní ọ̀lẹ́ fún ẹni tí ó jẹ lówó ní nǹkan bí tó lè fún lẹ́bùn bí tó wá jẹ́ pé wọ́n ti mọ́ fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú òṣìṣẹ́ wọn ní péjọ mọ́ fúnra wọn ní ẹ̀bùn ó ti mọ́ fún lẹ́tẹ̀lẹ̀ kí sígbà tí ó tó jẹ́ gbèsè fún ló tó fún eléyìí kò sí tó burú ń bẹ̀ tó jẹ́ wípé alásùnmọ́ ni tó jẹ́ wípé dáadáa ń bẹ láàrin wọn báyìí wọ́n ti dáadáa síra wọn ló fún eléyìí kò sí tó burú ń bẹ̀ tó jẹ́ wípé ó fún ní owó yìí ó fún ní ẹ̀bùn yìí lẹ́mìí wípé ẹ̀bùn tó fún mi yìí o ń fọ́ lówó ẹ̀ àbí ń dá irú ẹ̀ padà fún ọ àbí ń sì mọ́ gbèsè tí ń bẹ lọ́rùn mi ilé òsì tó burú ń bẹ̀ tó jẹ́ wípé gbà tí ó parí gbèsè tí ó parí àsìkò tí ó sanwó yìí tó sanwó yìí tán àgbàsìkò tó fẹ́ sanwó yìí ló fún ní owó ó fún ní ẹ̀bùn kún gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tó bọ́n nígbàtí ó fẹ́ clear gbèsè ọrùn rẹ̀ léyìí kò sí tó burú ń bẹ̀ àmọ́ pé ọkàn fún lásán nípa pé gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ kó lè bá àláǹfààní àti máa lọ lára àti máa dàláàmú lórí gbèsè tí ó ń bẹ lọ́rùn rẹ̀ eléyìí ara rìbá ní ẹ̀sìn mọ́ o ní ẹ̀kan sí tí èèyàn bá jẹ èèyàn ní owó ní ọ̀nà pé èèyàn yá owó ni o àbí ọ̀tá nǹkan fún ọ wá di gbèsè sí lọ́rùn tí yóò máa san ní díẹ̀díẹ̀ àbí yóò san tó bá yá eléyìí ó ń gbèsè náà ni irú ẹni tó bá jẹ gbèsè kìí mọ́ nínú ṣẹ̀ríà Islam kò dáa kó máa fún ẹni tí ọba àbájẹ lówó tó ní ẹ̀tọ́ gbà lọ́rùn wa a kò dáa ká máa fún ní ẹ̀bùn bóyá fún ní owó ni o bóyá àrà kankan fún ní o bóyá á fún ní dáadáa kan tó jẹ́ pé yóò máa túmọ̀ sí pé máa pé gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn wa àfi fún eléyìí kò dá nínú ṣẹ̀ríà Islam àyàfi tó bá jẹ́ pé rẹ̀ níbẹ̀ nǹkan o wọ́n ti mọ́ fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ gbèsè pamọ́ pọ̀ tàbí wọ́n jẹ́ wípé ọjọ́ bí alásùnmọ́ fún tó jẹ́ pé alásùnmọ́ yìí gbọ́dọ̀ sí dára sálásùnmọ́ arájẹ́ sí dára sálásùnmọ́ yìí kọ́ máa fún ní nǹkan wà lọ pé eléyìí ti wà láàrin wọn pé máa fúnra wọn ní dáa nǹkan kan ilé òsì tó burú ń bẹ̀ tó wá di pé ìyàwó wa gbà ní tí ó ṣe sí ni pé nínú kọ́ tí ọ̀fẹ́ dá padà fún kó sì sóyè ọ̀rọ̀ ẹ̀ pé òun náà fún nírú rẹ̀ tàbí yóò fún ní owó rẹ̀ tàbí yóò sì sí ara gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tí yóò san fún ma owó eléyìí ló fi mórí bọ́ bí ìkà ìbáyìí àwọn ọ̀bẹ́nu ọ̀rọ̀ tí àwọn àfà tí wọ́n nínú tí wọ́n dìmọ̀ lórí eléyìí náà ni ọ̀rọ̀ tí wọ́n bi Anas bin Malik léèrè radiyallahu ta'ala anhu wọ́n wípé ar-rajulu minna yuqridu akhahu al-mal فيهدي له قال رسول الله صلى الله عليه وسلم إذا أقرض أحدكم قرضا فأهدى له أو حمله على الدابة فلا يركبها ولا يقبل إلا أن يكون جرى بينه وبينه قبل ذلك ọ̀rọ̀ yìí Ibn Taymiyyah wà sánà rẹ̀ wọ́n sọ wípé wọ́n bí Anas radiyallahu ta'ala anhu léèrè wípé tí èèyàn bá yá ẹnìkan ní nǹkan kan tí ó yá ní owó kan ẹni ó wá yá ní nǹkan yìí ó wá fún lẹ́bùn kan ǹjẹ́ ní ó lè gbà bí tọ́jú kan bá yá lẹ́bùn kan
ayọ̀ ya ní nǹkan kan wá fún ní ẹ̀bùn kan só lè gba ẹ̀bùn yìí bí tàbí ó jẹ́ pé ó ní kó wá gun ràkúnmí òun pé òun fẹ́ fi ẹ̀pọ̀ ẹ̀ tí ó dá bẹ́ẹ̀ bí wọ́n pé wọ́n bí Anas léèrè eléyìí báyìí pé tí wọ́n bá rí pé kó wá gun ràkúnmí ó fẹ́ gbé ràkúnmí rẹ̀ ràkúnmí yìí mọ́tò dípò ẹ̀ lórí òní yìí ẹ̀ bá ní mọ́tò kan tó pé wọ́n fi gbé ẹni tí ó jẹ́ onígbèsè tí tó jẹ́ èèyàn lówó tí èèyàn lè fi mọ́tò ẹ̀ gbé bí eléyìí báyìí jẹ́ ní ó dá bí wọ́n bí Anas léèrè lẹ́ẹ̀kan sí wọ́n béèrè pé tẹ́nìkan bá yá àyàn ní nǹkan tí wọ́n wá fún ní ẹ̀bùn àbò ní òun fẹ́ fi mọ́tò wọn gbé ṣé ó lè gbà bẹ́ẹ̀ bí ṣé kò kó bá nǹkan kan láàrin wọn bí wọ́n ní àbí àsálà wọn dáhùn pé tí ó lè bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o kọ́ mọ́ gun irú ọkọ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ gun irú ràkúnmí bẹ́ẹ̀ o àti tí mọ́tò dípò rẹ̀ lásìkò yìí àbí ọ̀kadà àbí bẹ́ẹ̀ lọ kọ́ mọ́ gba irú ẹ̀bùn bẹ́ẹ̀ o kí ló fà á àfikọ́ jẹ́ pé bóyá járọ̀ bainahu qabla dhalik kọ́ jẹ́ pé bóyá before kó tó di pé ẹ̀yàwó wà àárín wọn wọ́n ti máa ṣeré ẹ̀ fúnra wọn bá ń lọ eléyìí ni tí inú àwọn tí àwọn èèyàn tí àwọn afá dìmú lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ inú ẹ̀rí tá a mẹ́nu báyìí ní ìtumọ̀ sí pé tí ẹ̀ bá yáyẹ ní nǹkan kí èèyàn mọ̀ jẹ́ pé yọ́ máa ṣàǹfààní lára ẹni tí ó yá nípasẹ̀ pé owó tó ń fẹ́ máa jàǹfààní ẹ̀yàwó tí ó yá torí pé lẹ́yìn wọ́n sì máa ra rìbá ní tí òfin sọ di rìbá ní kọ́jẹ́ pé yóò dá nǹkan padà fún rẹ̀ níbẹ̀ àbí yóò dá irun tó jọ àbí yóò sanwó ẹ̀ fún àbí yóò sì máa ra gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ báwọn fún kí ló wà kó sàmọ́ wa.